àti mọ̀ pé Allahu azza wa jal ó kádàrá ikú lórí àwọn ẹ̀dá. Gbogbo ẹni tí Olúwa Ẹlẹ́dàá wa ní kó wá sí ayé kò sí tàbí ṣùgbọ́n yó padà kú lọ́jọ́ kan. Lan yabqa min malikin kalla wala malakin wala nabiyyun ya'ishu da'iman abada. Ọba kan kò ní ṣẹ́kù, màláíkà kan kò ní ṣẹ́kù, ànábì kan ò sì sí tí ó máa ṣẹ̀mí láéláé. Kullu nafsin dha'iqatul maut. Gbogbo ẹ̀mí pátá iná ni ó tọ́ kú wò. Kò sí tàbí ṣùgbọ́n níṣẹ́ làwa ṣẹ́kù láyé nítorí pé ọjọ́ kú wa kò tíì pé. Nígbà tọ́jọ́ kú wa bá pé kò sí tàbí ṣùgbọ́n pé lílọ náà lálọ. Walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha. Allah kò ní lọ ẹ̀mí kan lára nígbà tí ọjọ́ kú rẹ̀ bá pé. Torí ẹ̀ nígbà tí ẹnìkan wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń bi Ànábì léèrè pé ìgbà wo gan ni gbẹ̀ndàl qiyamah dé. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní madha a'dadta lahu, kí ló pèsè kalẹ̀ dé dídé rẹ̀ kò sí iyèméjì nípa rẹ̀. Inna as-sa'ata la'atiyatun akadu ukhfiha. Olúwa Ẹlẹ́dàá ni mo búra wípé gbẹ̀ndàl qiyamah ń bọ̀, kódà mo fẹ́ lè gbé pamọ́, àmọ́ ń bọ̀. Kọ́mọ wá béèrè pé ìgbà àwọn gbẹ̀ndàl qiyamah ń bọ̀ òǹkọ́lọ́jà bí kọ́mọ béèrè pé jò ní kù kìí sùn lọ́jà, ó kù náà ni, mọ́ kù kò síjọ́ tí mọ́ kù ń kọ́ tí ò ní kú. Ó sì mọ̀ yí pé ikú tó rí yùn iná ló fẹ́ sọ ọ̀dẹ́lé àwọn bàbá rẹ̀ ló fẹ́ sọ dahoro báyìí. Gbogbo bàbá kọ̀ọ̀kan ti kú tán níkà kọ̀ọ̀kan, àwọn ọmọ tiwọn náà tún ti ń kú, ilé ti ń dahoro lọ. Ọmọ pé mọ̀kànmọ̀kàn ni yọ padà wá kàn wọ́n náà níjọ́ kan. Èyí tó jájú nígbà tá a bá ti ríra wa pa wá sílẹ̀ ayé yìí, òun náà ní ká gbìyànjú láti jẹ́ pàṣẹ dáadáa, ká dúró lórí ẹ̀sìn Islam wa, ká má fi Islam wa ká má fi ṣàwàdà, ká sì rí pé ojoojúmọ́ là ń dá sí nídìí ẹ̀sìn Islam wa yìí. À ń pọ̀ níjọsìn, à ń sì ń ṣe àfọ̀mọ́ ìjọsìn yìí fún Allahu azza wa jal. À ń wò pé ìgbà tí ilẹ̀ mọ́ lónìí ó ṣeéṣe kí ilẹ̀ ọmọ ṣùbà wá láyé, ilẹ̀ sì ṣùbà wá láyé, ó ṣeéṣe kí ilẹ̀ ọ̀la kọ́mọ́ mọ́ bá wá láyé. Síbẹ̀ náà ni ó kúkú ṣẹlẹ̀ ńjọ́ tá a bá kú. Ó ṣeéṣe kọ́ ẹ́ pààrọ̀ ọjọ́ yìí láàrí àní rálẹ̀ rẹ̀, ó sì ṣeéṣe kọ́ ẹ́ pálẹ̀ ẹjọ́ tá a kú láàrí àní ràárọ̀ ọjọ́ kejì. Bẹ́ẹ̀ náà làwọn ẹni tí ń kú tẹ́rí tí wọ́n ń kú tí ń sojú ti yín ní ìsìn, àwọn náà wọ́n ń sọ̀rọ̀ kúnjọ́ kan báyìí létí tiwọn. Àwọn náà ń wò yí pé kò ní yá ní ìsìn, mọ́tì ìgbéwèé tiwa náà síwájú ní ìsìn, jẹ́ kí ọdún ó jìnnà síra wọn, láì mọ̀ yí pé ọjọ́ nìkan ni ó jìnnà síra wọn, ẹlòmíì gan wákàtí ni ó jìnnà síra wọn, tiẹ̀ náà ti dé gbọ̀ngbọ̀ngbọ̀n. àwọn náà lára ọdájú ọjọ́ kan ń bọ̀ táwa náà ní símá tó ṣe pé àwọn èèyàn kan ní ọ̀sẹ̀ kù oníkálukú wa kọ́ máa wò ó yá ayyuhal ladhina amanu ittaqullah wal tanzur nafsan ma qaddamat lighad. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah kí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan kó máa wo kí ló ń ṣe ilẹ̀ dọ̀là ọláyún òun náà ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú. torí ẹ̀ eléyìí ìpèníjà ńlá ni ẹ rí i pé ilé ayé táwọn anú ẹ̀ òun náà ní nǹkan tó ṣe kó ti kọ́ àìrójú bọ́ ọ̀pọ̀lọpọ̀ gan tí ẹ fẹ́ kó sọ̀rọ̀ kú létí òun ọ̀pọ̀lọpọ̀ tí ẹ ronú kú etí tí ẹ ń ronú kú gan kò gbàgbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sẹ́nìkan lẹ́yìn ikú ọlọ́ọ̀lọ́ náà wọ́n kàn lọ dọ́ǹpù ẹnu ti parí nìyẹn. tó bá jẹ́ pé tá a bá ti kú ìsinmi dé ni ọ̀pọ̀lọpọ̀ ni ọba máa ran kan pé kò wọ́n kú ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjè lọ. ìdí nì tó fi jẹ́ pé ọ̀rọ̀ kú ó bá yàn lẹ́rù nínú ẹ̀ wọ́n sọ pé ẹ kìlọ̀ fún wa ikú wa ṣẹlẹ̀ lójijì ikú ó ti tó ní wáàzì kí lè bá tún sọ lẹ́yìn ikú kò sí nǹkan kan tẹ́ tún fẹ́ sọ mọ́ lẹ́yìn ikú
torí ẹ̀ àwọn onílàákàyè làwọn ẹni tó ṣe pé wọ́n máa gbìyànjú nínú ilé ayé wọn, wọ́n máa ṣe nǹkan kan kalẹ̀ tó ṣe pé iṣẹ́ tó ń ṣe pamọ́ ni láàrin wọn àti Allah tí ó jẹ́ sábàbí kí wọ́n rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmù. tí wọ́n bá ti máa ṣe palẹ̀ mọ́ bá wọn ń tanra rẹ̀ dànù. iṣẹ́ iná lọ sá ń ṣe bí ọwọ́ aago òòrónú ike ọjọ́ kan ń bọ̀ tí nǹkan kan dọ̀ ọ́ lọ́wọ́ kọ́ tó ní lè ṣiṣẹ́ ma, tí ó mú ẹsẹ̀ rẹ tí ó mú mọ́lẹ̀ tó ní lè gbé ma, tó padà dẹni tó ṣe pé wọ́n bù ọ́ mọ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ti jẹ́ni tí ń tẹ ìpẹ́ mọ́lẹ̀, ó padà dẹni tó ṣe pé wọ́n gbé sábẹ́ ìpẹ́. Oníkálukú wa gbọ́dọ̀ máa ronú nípa pọ̀ wọn lọ níjọ́ kan. Eléyìí jẹ́ ti olùmọ̀wá ńlá Sheikh Abdulaziz ibn Abdillah ibn Muhammad al-Sheikh al-Mufti al-Aam lil-Mamlakati al-Arabiyyati as-Saudiya wa ra'isu hay'ati kibar al-ulama fiha rahimahullahu ta'ala rahmatan wasi'a. Bàbá yìí àwọn náà ni wọ́n jẹ́ ẹni tó jẹ́ mufti àgbà fún gbogbo as-Saudiya lẹ́yìn Sheikh Abdulaziz ibn Baz rahimahullahu ta'ala. Bàbá yìí ti pẹ́ lórí pé wọ́n ń kọ́yàn lẹ́kọ̀ọ́, lórí pé wọ́n ń ṣàlàyé ẹ̀sìn. Olúwa Ẹlẹ́dàá wa ó fi àdánwò àìríran ó fi ṣe wọ́n, ṣùgbọ́n subhanallah ìmọ̀ àti òye yìí ọ̀pọ̀ púpọ̀. Tí bàbá yìí bá ń sọ̀rọ̀ èèyàn ó ṣe bí bóyá wọ́n gbé ìwé kan síwájú wọn ń kà ní, ìwé wo wọn ò bá gbé síwájú. Ẹni tó Olúwa Ẹlẹ́dàá wa tó ti gba ìríran rẹ̀ subhanallah ojú tí ń bẹ lágbárí lọ́fọ́, Olúwa Ẹlẹ́dàá wa kò jẹ́ kójú náà fọ́. ẹ rí i pé fọ́dún púpọ̀ fẹ́yìn tẹ́ ń bá ń tẹ̀lé nǹkan tí ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ hajj, ẹ rí i pé fún ọdún púpọ̀ bàbá yìí àwọn náà máa ń ṣe imam fún àwọn èèyàn lásìkò hajj, àwọn náà máa ń síwájú àwọn èèyàn fún ṣe hajj tí wọ́n ń darí gbogbo alálàájì àgbáńláyé ní àwọn àyè tá à ń ti ṣiṣẹ́ hajj. Àwọn náà ló máa ń ṣe khutuba ní mọ́ṣáláṣí Namira tó yẹ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ òní gbà pé àgbàlagbà ló ń sọ̀rọ̀ yìí ní àwọn èdè tó yẹ pé ó mú ọgbọ́n dání, láwọn èdè tó kún fún ìmọ̀ àjìnlẹ̀. ẹ rí i pé bàbá yìí wọ́n gbìyànjú púpọ̀ láti jẹ́ kí àlàyé ẹ̀sìn Islam kó détí gbọ́ àwọn èèyàn. Sheikh Abdulaziz ibn Abdillah ibn Muhammad al-Sheikh láti ojú ayé Sheikh ibn Baz iná làwọn náà ti jẹ́ ẹni tó ṣe wípé wọn ò ṣe fọwọ́rọ́ níbi ká ṣàlàyé ẹ̀sìn, níbi ká dáhùn ìbéèrè eléyìí táwọn èèyàn bá ń ṣe nípa ẹ̀sìn Allah, torí pé àwọn náà ni wọ́n ti jẹ́ igbákejì Sheikh ibn Baz níbi fatwa látọjọ́ tó pẹ́. Tọ́ nígbà tí Sheikh ibn Baz rahimahullah táwọn ṣaláìsì, wọ́n fi Sheikh Abdulaziz ibn Abdillah ibn Muhammad al-Sheikh wọ́n fi wọ́n ṣe al-Mufti al-Aam fún al-Mamlakati al-Arabiyyati as-Saudiya. Bàbá yìí láti gbà táwọn náà ti wà ń bẹ̀ subhanallah ẹ rí hikma, ẹ rí ọgbọ́n, ẹ rí ìmọ̀ tó tẹ̀wọ̀n lọ́dọ̀ bàbá yìí. Ahọ́n wọn má wọn sọ̀rọ̀ ọmọlàkejì láì dá. Bàbá yìí àwọn èèyàn wọ́n tún ròyìn wọn débi wípé àádọ́ka wọn, ṣùgbọ́n kìí hàn nínú ìṣesí wọn pé bá wọn ní ìkùnsínú sẹ́nìkan, kìí hàn kò hàn wípé wọ́n ní ìkùnsínú sẹ́nìkan àbí wọ́n di ẹnìkan sínú kò ṣẹlẹ̀. Wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n máa ń fẹ́ oore fún gbogbo èèyàn. Kò wá mọ lórí àwọn ọmọ Saudiya lásán, gbogbo mùsùlùmí. Kò mọ lórí àwọn ọmọ Saudiya lásán, gbogbo mùsùlùmí. Ní àsìkò tí àwọn fẹ́ kúrò ní Saudiya lẹ́yìn ìgbà tá a kẹ́kọ̀ọ́ jáde tá a fẹ́ máa bọ̀ wá sí Nàìjíríà ní 2004. So ọ̀rẹ́ mi kan tó jẹ́ ọmọ Al-Madina, kí Olúwa rántí rẹ̀ pẹ̀lú dáadáa, so wọ́n ní ká lọ sí Riyadh. Nígbà tá a dé Riyadh yẹn ni wọ́n sọ fún mi pé ọ̀kan nínú àyè tá a lọ wọn náà nípa fẹ́ lọ rí al-Mufti. Kò tí pẹ́ sígbà yẹn tí wọ́n fi wọ́n ṣe Mufti al-Aam. Sheikh ibn Baz kú kò tí pẹ́.
subhanallah kí wọ́n máa ròyìn èèyàn lókèèrè láì jẹ́ pé èèyàn tí ì rí kó jẹ́ pé pẹ̀lú dáadáa ni wọ́n fi ń ròyìn rẹ̀ kéèyàn wá rí kéèyàn wá bá pàdé ní ìbápàdé pọ̀ dájú bá ń ṣe ń ròyìn rẹ̀ lọ nítorí ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. bàbá yìí bó ti ṣe jẹ́ pé wọ́n ríran bá ti ṣe báwọ́ wọ́n béèrè orúkọ wa wọ́n béèrè orúkọ ọ̀rẹ́ mi tó ń jọmọ Saudiya wọ́n béèrè orúkọ tèmi náà sọ fún wa wọ́n mú ọkọ̀ ńlọ́bẹ̀ ni wọ́n ti ṣe mú lọ wọ́n sọ gbogbo ọ̀rọ̀ tó ń bá sọ wọ́n tún dárúkọ àwọn méjèèjì wípé àwọn tírà kan wà tí Darul Ifta tó máa ń pín fún àwọn tó bá ti gbàwé ẹ̀rí ńlá báyìí Sheikh Sharaf ṣe ti gbárí àárín gbárí wọ́n máa tẹ aago kan báyìí wọ́n máa pe ẹnìkan gbogbo àwọn owó nǹkan lọ́kọ́ wọ́n kọ́ pé wọ́n máa gbà lónìí yìí báyìí kí wọ́n sì tún gba nọ́mbà mi kémi náà gba nọ́mbà tó bá fún mi gbogbo owó tuntun míì tó bá tún ti fẹ́ pín wọ́n máa fún mi subhanallah subhanallah wọn ò wó pé adúrúpọ̀ tán gbá wọn sí i àwọn ọmọ á dá àwọn èèyàn lóhùn èèyàn kéèyàn méjì subhanallah kọ́ lọ kọ́ tẹríba ìwọ tó ti tó gíní tí tó mí fìn tó ń tanra rẹ dànù tó báyìí ni bàbá yìí subhanallah gbogbo pátá ń sọ yìí gbogbo orùngbọ̀n wọn náà ti di funfun gbogbo orùngbọ̀n wọn ti di funfun tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí àmánà ẹsẹ̀ tí wọ́n gbà àwọn gangan ní ṣiṣẹ́ àwọn ọgbà kan fẹ́ lómi ìsà wọn so wọ́n sì ní àsìkò kan láàrin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan tó ṣe pé àwọn ni wọ́n jókòó fúnra wọn tí wọ́n máa dáhùn gbogbo béèrè táwọn èèyàn bá ń béèrè kò bá jẹ́ láti inú as-Saudiya kò bá jẹ́ látòde as-Saudiya tó bá sì tún di àsìkò ṣe hajj subhanallah àwọn Darul Ifta níbi tí Sheikh Abdulaziz ibn Abdullah ibn Muhammad Ali Sheikh tí wọ́n ti jẹ́ mufti yìí báyìí nílé iṣẹ́ tí àwọn náà ní àwọn gangan ni wọ́n ní àti bàbà tó tóbi jù tí gbogbo àwọn olùmọ̀ Saudi tí wọ́n jókòó mbẹ̀ lábẹ́ pa àwọn lọ lórí wọn àwọn àbéèrè gbogbo tí máa wá tí àwọn àfáàyè bá ń dáhùn tó máa ń dáhùn tó máa ń dáhùn bẹ́ẹ̀ ni àbàbá wa tó ṣaláìsí yìí àwọn náà jókòó pa àwọn ń dáhùn ètò bá rú ẹlòmíì lójú tí ọmọ bí ó ṣe ṣe ẹbí bàbá. Allahu akbar so gbogbo bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n fún wa ń ròyìn àwọn agbọn bí tó yẹ pé lọ́dún mi ó lè jẹ́ pé agbọn bẹ̀ la bá ṣiṣẹ́ ni nígbà tá a wà ní Saudi yẹn. àwọn bàbá yìí wọ́n ṣiṣẹ́ fẹ́ sí Islam lódodo nínú nǹkan tó tún á yá yẹn lẹ́nu nínú ìtàn ìgbésí ayé bàbá tó ṣaláìsí yìí òun náà ní pé lẹ́yìn ìgbà tí wọ́n ka ìtàn ìgbésí ayé àwọn olùmẹ̀sìn Islam wọ́n á rí i pé ó pọ̀ nínú wọn àwọn ẹni tó ṣe é pé wọn ò láǹfààní àti wá ṣiṣẹ́ hajj bàbá yìí wá ń bá wọn ṣiṣẹ́ hajj lọ́kọ̀ọ̀kan Allahu akbar nínú wọn ni al-Imam ibn Abdul Barr rahimahullahu ta'ala ìtàn ìgbésí ayé al-Imam ibn Abdul Barr ó fi hàn pé wọn ò lè wá ṣiṣẹ́ hajj nínú wọn ni Ibn Hazm al-Zahiri àwọn náà lè wá ṣiṣẹ́ hajj nínú wọn látún ti rí al-Imam an-Nawawi rahimahullah àwọn náà lè wá ṣiṣẹ́ hajj nínú wọn látún ti rí Ibn Rajab al-Hanbali àwọn náà lè wá ṣiṣẹ́ hajj subhanallah Sheikh Abdulaziz ibn Abdullah ibn Muhammad Ali Sheikh rahimahullah wọn bẹ ní kọ̀ọ̀kan wọn ṣiṣẹ́ hajj láì jẹ́ pé nìkan bẹ̀ wọ́n àmọ́ nítorí pé wọ́n dá léèyàn wọ́n sì ń fẹ́ kí dáadọ́ tàn ká ìyẹn ni pé hajj ọdún mi táwọn ń lọ àníyàn pé mo fẹ́ bá Ibn Abdul Barr ṣe ni wọ́n bá lọ tọdún mi mo fẹ́ bá Ibn Hazm ṣe ni wọ́n bá lọ tọdún mi al-Imam an-Nawawi ni mo fẹ́ bá ṣe ni wọ́n bá lọ tọdún mi al-Imam Ibn Rajab al-Hanbali ni wọ́n bá lọ kí ẹ máa wọ àwọn olùmọ̀ẹ̀sìn Islam àpèjúwe ńlá ni bàbá yìí jẹ́ àpèjúwe pé tíyàn bá kọ́ mà kéèyàn jẹ́ ẹni tó ṣe wípé yóò fẹ́ràn gbogbo mùsùlùmí wọ́n máa sa àwọn kan sọ́tọ̀ wípé àwọn eléyìí láàyò àwọn eléyìí ní pọ̀sí tíyàn bá ṣe bẹ́ẹ̀ yàn gbádùn sẹ́mi tó ṣẹlẹ̀ ń bẹ̀ al-Imam Ibn Abdul Barr tí bàbá yìí bá ṣiṣẹ́ hajj
kìí ṣe madhabu wọn kan náà. Ibn Abdul Barr kí ni madhabu rẹ̀? Malikiya. Bàbá tó sì ṣaláìsí kí ni madhabu kan tẹ̀lé ní Saudiya? Hanbaliya. Ọ̀dà wọ́n tún bá Ibn Hazm wọ́n bá ṣiṣẹ́ hajj madhabu wo ni Ibn Hazm? Al-Zahiriya. Allahu akbar. Lẹ́ntìkẹ́ Ibn Hazm kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tí ò lè fèsì fún. Wọ́n bá ṣiṣẹ́ hajj. Al-Imam An-Nawawi rahimahullah kí ni madhabu rẹ̀? Ash-Shafi'iyya. Wọ́n bá ṣiṣẹ́ hajj. Ibn Rajab kí ni madhabu rẹ̀? Hanbali. Wọ́n bọ̀ náà ṣiṣẹ́ hajj. Àpèjúwe àwọn olùmọ̀ tí wọ́n mọ̀ tí wọ́n fi mọ̀ àwọn ṣe wàhù tí mọ̀ yẹn lápá lára wọn ní làpèjúwe àwọn bàbá yìí. Yàtọ̀ sí wọ olùmọ̀ Yorùbá kò lè bólùmọ̀ Haúsá ṣe, kò lè ro rere sólùmọ̀ Haúsá. Ìwọ olùmọ̀ Haúsá ò lè bólùmọ̀ Yorùbá ṣe, ò lè ro rere sólùmọ̀ Yorùbá. Ìwọ olùmọ̀ Yorùbá ọmọ Ẹ̀gbá ó fẹ́ rí olùmọ̀ Yorùbá ọmọ Ìjẹ̀bú. Ìwọ olùmọ̀ Yorùbá ọmọ Ọ̀yọ́ ó fẹ́ rí olùmọ̀ Yorùbá ọmọ bòmí. tó gbádùn ọgbádùn wallahi. Àpèjúwe wo ni wọ́n fẹ́ filẹ̀ lẹ́yìn rẹ̀? Torí pé èèyàn ìtàn ni wọ́n máa ń dà. Nísìnyí àwọn tó kú ti dìtàn. Tó bá yẹ pé ìdá àtàbúrú náà lẹni tó kú ṣe, ààrẹ ni tí wọ́n máa sọ. Tòǹtìpá Nàbí sallallahu alaihi wasallam ni ẹ má sọ aburú nípa àwọn ẹni tó ti kú. Torí pé àwọn fa innahum qad afdaw ila ma qaddamu, wọ́n ti lọ bá ní tí wọ́n gbélé ayé ṣe. So eléyìí túmọ̀ sí pé káwa náà tàtàrà rú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ká kọ́gbọ́n. Á padà kúnjọ kan. Ilé ayé kìí ṣàwà lọ, kìí ṣe tí èèyàn máa wà léyà. Ẹ jẹ́ ni tí ó fẹ́ dáadáa fọ́mọlàkejì. Ẹ jẹ́ ni tí ó máa ro rere rọ́mọlàkejì. Ẹ má sọ ìgbésí ayé yín di nǹkan tó ṣe pé ẹ tẹ̀ sórí àtẹ láti fi máa ba àwọn ọmọlàkejì yín jẹ́, láti fi máa ba orúkọ wọn jẹ́, láti fi máa ba ìyìn rere wọn jẹ́ létí ẹni tó bá fẹ́ràn wọn. Ẹ má ṣe jẹ́ ẹni tó ṣe pé ẹ̀kọ́ ẹ̀sìn Islam tẹ́ ẹlẹ́ẹ̀kọ́ kò ní lapa lára yín, dèpòdépò pé ẹ̀yin náà lè fi ṣèyàn láǹfààní. Ẹ jẹ́ kọjá sí pé ẹ̀kọ́ tẹ́ kọ́ yẹn ẹ̀kọ́ fúnra yín lásán, ẹ̀kọ́ kẹ́ lè fi ṣèyàn láǹfààní ni. Àwọn olùmọ̀ yìí ẹ má rò pé nítorí pé wọ́n ti yàn wọ́n sípò kan nígbà ọ̀nà ni mufti tí wọ́n máa dáhùn gbogbo òbéèrè tí wọ́n bá ń ṣe ní gbogbo Saudiya àti gbogbo tí wọ́n bá gbé wá láti gbogbo agbábọ̀mí nílé ayé, ìlú jẹ́ kó dẹni tí ìmọ̀ wọn hàn, ìlú jẹ́ kó lè máa ṣàlàyé rẹ̀ kálà wà kálà. Yẹ́sẹ̀ nítorí rẹ̀ wallahi. Torí pé wọ́n fún wọn sẹ́yìn bí wọ́n fún wọn sẹ́yìn ní tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ náà nù. Ẹ sì rí ẹgbẹ̀rún gbèjì olùmọ̀tún bẹ́ẹ̀ pé àwọn ò láǹfààní kí wọ́n fi irú ipò yẹn kí wọ́n fi dá wọn lọ́lá, wọn ò láǹfààní kí wọ́n bẹ̀ wọ́n nírú sẹ́yìn. Àmọ́ tó yẹ pé lóru àti ọ̀sán wọn ò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe tí wọ́n máa kọ́yàn lẹ́kọ̀ọ́, wọ́n sì máa ṣàlàyé ẹ̀sìn, wọ́n máa dáhùn ìbéèrè táwọn èèyàn bá ń ṣe nípa ẹ̀sìn lọ. Wọ́n sì ń wẹ́sàn wọn lọ́dọ̀ ta ni? Allahu azza wa jalla. Kò sí ẹ̀ka wa náà rí inú jama, nítorí níjọ́ tá a bá lọ káwa náà lè bá a rí ẹ̀san dáadáa tá a bá gbélé ayé sí. Akramakumullah, gbogbo orú àwọn bàbá yìí wọ́n gbìyànjú bí Olúwa Ẹlẹ́dàá wa ti ṣe gba fìtílà wọn yìí. Àwọn àwé tí bàbá yìí tún kọ ọ̀pọ̀, eléyìí tó ṣe pé wọ́n ń pe àpèkọ rẹ̀, wọ́n sì kọ́ lẹ̀. Àwọn sáǹpù rẹ̀ tó wà lọ́dọ̀ wa pọ̀. Subhanallah. Wọ́n lójú Olúwa òfin kankan sójú ẹ̀, à ń sì ń bẹ̀ kọ́ má fi kankan sójú gbogbo wa. Kí ni nǹkan tí wọ́n náà ń ṣe fálòmà? Àǹfààní wo lọ fẹ́ gbé fálòmà? Àwọn bàbá yìí láti gbogbo ibikíbi láyé tí wọ́n bá wá bá wọn lórúkọ pé ìyà ń jẹ ìsìn Islam nílùú kan, àwọn mùsùlùmí bùkátà ìrànlọ́wọ́ nílùú kan, wàláhì wọn ó dìde láti bá wọn wá ìrànlọ́wọ́ lọ́nà tó fi jẹ́ pé ìrànlọ́wọ́ yìí yóò jẹ́ sábàbí àti rẹ̀ wọ́n lẹ́kún. Torí gbogbo ohun tí ó bá ti mú ìdùnnú bá mùsùlùmí àti Islam láàyè gbogbo ní ìdùnnú tiwọn.
subhanallah wọn yìí ṣèyàn kékeré Allah ràn wọn lọ́wọ́ ó fún wọn láwọn ṣe dáadáa sí ní nǹkan tó hàn sí wa àbí Allah azza wa jal kó má dùn wọn ládàá gbogbo dáadáa tí wọn ṣe àbí Allah azza wa jal kó bá wa foríjì wọn gbogbo àṣìṣe wọn àmàmàṣe wọn eléyìí tó tóbi àti èyí tó kéré nínú àwọn ẹ̀ṣẹ̀ Olúwa kó bá wa yáfẹ́ wọn Olúwa Ẹlẹ́dàá wa kó bá wa síjú àánú rẹ̀ wò wọn kó bá wa ṣe wọn lọ́mọ àlìjánná Olúwa Ẹlẹ́dàá wa kó bá wa tu àwọn mọ̀lẹ́bí wọn lójú kó bá wa rọ̀ wọn lójú kó bá wa fún wọn ní sùúrù al-umma ẹ̀sìn Islam ó dájú pé nǹkan ṣe wá nítorí pé táwọn olùmọ̀ bá ti ń kú ní tó dájú ó ní pé nǹkan ṣe wá nítorí pé Olúwa kò ní ká ìmọ̀ yìí kúrò nílẹ̀ ní ká kú òtán kúrò lọ́dọ̀ wa ṣùgbọ́n bí ó ti ṣe máa ká òun náà ni pé yóò máa gbẹ̀mí àwọn olùmọ̀ yóò máa gbẹ̀mí àwọn olùmọ̀ tólùmọ̀ kan bá kú ká tó rẹ́ lómi dípò rẹ̀ ọ̀nà ó jìn ká tó rẹ́ lómi tí ó dípò rẹ̀ ọ̀nà ó jìn torí rẹ̀ nǹkan ṣe wá o àwọn àlùmọ̀ mùsùlùmí pàápàá jùlọ àwọn tá a wà lórí sunna nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abi Allah azza wa jal kó bá wa fi àwọn olùmọ̀mí kó bá wa fi rọ́pò àwọn olùmọ̀ wa tí ń kú Olúwa Ẹlẹ́dàá wa kó má jẹ́ kí àwa náà ká kú ní pọ́rọ́ǹtù kó má jẹ́ káwa náà kú lólódo kó ṣàánú àwa náà ní kọ̀kọ̀ àti ní gbangba abi Allah azza wa jal ipe ẹni tí wọ́n fi dípò wọn Sheikh Salih ibn Humayd hafidhahullah abi Allah kó tì àwọn náà lẹ́yìn abi Allah kó ràn àwọn náà lọ́wọ́ abi Allah kó jẹ́ kí orí ńlá kó ṣẹlẹ̀ gbọ́wọ́ tiwọn náà àwọn náà lára Olúwa kó bá tún orílẹ̀-èdè tiwa náà ṣe o Olúwa Ẹlẹ́dàá wa kó gbé àwa náà lọ́wọ́ sókè ní orílẹ̀-èdè tiwa náà àlékún àgbọ́yé nínú ẹ̀sìn Islam Olúwa kó ṣe fún wa Olúwa Ẹlẹ́dàá wa kó jẹ́ kí àwọn mùsùlùmí láwùjọ tiwa náà kí wọ́n rọ́wọ́ mú kó jẹ́ kó dáa fáwọn náà ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ̀kọ́ ẹ̀sìn Islam Olúwa kó túnbọ̀ fàyè gbà láwùjọ wa Olúwa kó túnbọ̀ fàyè gbà láwùjọ wa àwọn ẹni tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam tí wọ́n gbìyànjú láwùjọ tiwa náà láti tàn ká ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè wa Olúwa dákun má dá wọn dá bùkátà wọn Olúwa dákun má dá wọn dá bùkátà wọn Olúwa ràn wọn náà lọ́wọ́ lórí àwọn aya wọn ràn wọn lọ́wọ́ lórí àwọn ọmọ wọn ràn wọn lọ́wọ́ lórí gbogbo ọ̀nà táwọn náà gbà ní bùkátà Olúwa Ẹlẹ́dàá wa kó jẹ́ kó dáa fún gbogbo aláyé kó dáa fún al-qiyama àwa àlùmọ́ náà tí èsì pa akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ọmọ tá a lójú kòkòrò pa àti ẹ̀fẹ́ gbọ́ ẹ̀sìn Islam yìí afẹ́ gbọ́ yé afẹ́ ṣe dáadáa Olúwa Ẹlẹ́dàá kó má dá wa náà dá bùkátà wa Olúwa Ẹlẹ́dàá kó má dá wa dá bùkátà wa kó ṣàánú wa láyé kó ṣàánú wa nínú sàárè wa kó ṣàánú wa lọ́jọ́ gbẹ̀ndàl qiyama subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.